bá yẹ pé ìwọ náà má rí lóòótọ́ tó jẹ́ pé ìyàwó léèyàn kan ni ẹ lóòótọ́ ó dẹ̀ bọ̀ sírú bí ìṣòro wo ni ò bá dé báyẹn tó máa mú ẹ tó máa farú nǹkan bí ìwọ obìnrin kí ni túmọ̀ eléyìí tó ṣe yìí. God, please, I need you to come through for me. I want to use my womb to carry my own child. Scope ayé. Inú rẹ̀ ń bí mi bẹ́ẹ̀ mo sọ tó bá jẹ́ pé ọmọ bínú rẹ̀ ti ń bí mi tó ọ̀họ́ ni. Bámidélé. Baba. Yeah, sorry. Get 200 bay. Bàbá o. Àbí ṣẹ́yìn ni. Níta ni ní bàbá ọkọ àbẹ́gbọ́n ọkọ ẹ̀. Ṣé ń tọ́ ẹjọ́ kò tí rèé ń tọ́ sẹ́nu dé ní dẹmudẹmu àyà àti yọlókèrè ọyàn la kọ́kọ́ rí. Mami. Ṣó dìgbà tí àwọn ọmọ mi tó bá pè yín ní bọ̀dà lè má tó wà nǹkan ṣe sọ́rọ̀ ara yín àbí. Wọ́n bí àwọn ọmọ ẹ̀rí wọ́n bí 13 wọn rí. Orí dá fún ẹ ọgbọ́n ọ̀rọ̀ bá gbà lọ́wọ́ rẹ̀. Ó lè jobìnrin lóòótọ́ àmọ́ má ṣe bí ọkùnrin. Ẹ̀yà rẹ ní ń pàṣẹ nu ilé yìí ó jáde kọ̀dà gbére fún ọ. Níbo mo wà látàárọ̀. Ọ́fíìsì mi ló wà látàárọ̀ náà. Get me a responsible lady and let her bear me grandchildren. Dára mo rò pé nǹkan ṣe ẹ̀ ṣá. She's just full of emptiness. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Shika àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Alágbára lọ́lọ́run mi, alágbára ní Jésù mi, ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ ní ìkáwọ́, kò máa sọ ohun tí kò lè ṣe. Alágbára lọ́lọ́run mi, alágbára ní Jésù mi, ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ ní ìkáwọ́. Kò máa ṣe ohun tí kò lè ṣe. Praise the Lord. Hallelujah. Praise the mighty Jesus. Hallelujah. Òótọ́ ni wípé alágbára ni Ọlọ́run. Ẹ wá jẹ́ kí n bi wá léèrè. Kí ni ìdí ẹ̀ gangan tá a fi máa ń wá sílé Ọlọ́run? Daddy, èmi fẹ́ bẹ́gbẹ́ pé ni o kí n dẹ̀ ṣe mú yangàn láwùjọ. Daddy, torí owó lèmi ṣe wá o. Mo ní ìdí owó gan. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run orí òkè sọ bẹ́ẹ̀. Ó ní lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyẹn tí mo ṣe wá dádì. Ṣẹ̀rí dádì, àwọn ẹ̀gbọ́n tèmi wọ́n pẹ́ kó tó márì. Mi ì dẹ̀ fẹ́ kí tèmi ó rí bẹ́ẹ̀. Bọ̀bọ́ tó wà lọ́wọ́ mi yìí báyìí, ó ń gbémú. Ṣé ló ń gbémú dádì? Ẹ jọ̀ọ́, mo fẹ́ kí ẹ bá mi bọ́ lọ́n sọ̀rọ̀, kọ́lọ́n bá mi dè mọ́lẹ̀, ẹ jọ̀ọ́. Kó má bọ́ mọ́ mi lọ́wọ́. Ẹ wò dádì, tèmi bí àlákàlà ni o. Bí kí n lálàá pé wọ́n já mi lólè ara. Bí kí n lálàá pé wọ́n já mi lólè ẹ̀mí. Ẹ wò dádì, tó lè ara yìí ó lọ fàṣà o. Àwọn ọkùnrin wọ́n ti mú mi gbẹ lójú àlà. Mo dẹ̀ fẹ́ wá gbaná sára ń bì báyìí kí apá àwọn kó má bàa ká mi. Torí ẹ̀ mo ṣe ń wá nùjọ dádì mi. Dádì, ṣẹ̀rí ní tèmi, èmi like yín gan ni o. Mo dẹ̀ ní bìlíìfù pé gbogbo nǹkan tẹ́ bá sọ lórí òkè ó máa manifest nínú ayé mi. Ṣé kò sí ẹlòmíì tó fẹ́ sọ nǹkan kan mọ́? Ẹ sà, èmi nìkan tí mo fẹ́ sà. Ó kọ̀ jẹ́ pé ìṣòro ti tèmi. Ó kọjá àyè táwọn sọ yẹn. Ẹ sà, mo ń gbọ́jà. Mo ń gbé kólóòsì lójú méjèèjì. Ní dọ́nsìn ni mo wù. Mi ò lákòjọ. Ẹ wo aṣọ mi lákòjọ ẹjọ́ ẹ gbà mí. Kí ló ń jẹ́ gbọ́jà? Daddy, kólóòsì nìyẹn. Kólóòsì. Colorado. Jésù Kristi. Lẹ́yìn ṣe. Mo fẹ́ jẹ́ kó jókòó inú ayé mi tí kò máa ń gbówó lọ lọ́wọ́ mi. Mi lákòjọ. Ó dáa. Praise the Lord. Hallelujah. Ǹjẹ́ mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run ló kọ sí mi wípé kí n bi ẹnì kọ̀ọ̀kan wa léèrè wípé kí lè rí díẹ̀ gan tá a fi máa ń wá sílé Ọlọ́run. Èmi ti wá rí ìdí tẹ́yìn fi ń wá sílé Ọlọ́run báyìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Èèyàn ò gbọ́dọ̀ wá sílé Ọlọ́run nítorí nǹkan tó rò wípé òun fẹ́ gbà
a gbọ́dọ̀ wá sílé Ọlọ́run nítorí pé òun ló ní ilé ẹ̀ ohun tó bá wù ú òun ló máa fi ṣe wá lálejò àbí ta ló ní ilé ta wà yìí ilé Ọlọ́run la wà yìí ohun tó bá wù Ọlọ́run ló máa fún wa. Gbogbo àwọn nǹkan tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run yìí ó dára ká béèrè fún ó dára ká béèrè fún owó ó dára ká béèrè fún ọmọ ó dára ká béèrè fún ibùjókòó ayọ̀ gbogbo ẹ̀ ló dáa ṣùgbọ́n tọ́lọ́run ò bá tètè ṣe ń kọ́ òun ló fi jẹ́ pé a ò ní tìtorí nǹkan tá a fẹ́ yẹn gangan wípé torí ẹ̀ la ṣe ń wá sílé Ọlọ́run torí nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe fún ẹnì kọ̀ọ̀kan òun ló mọ ìgbà àti àsìkò tó fẹ́ ṣe é. Dádì ọmọ lèmi wá o ọmọ ni mo torí ẹ̀ wá bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ó dàbí pé mi lè ń bá rí ni. Rárá o ẹ̀yin kọ́ ni mò ń bá wí o nítorí ó dáa lóòótọ́ kí èèyàn béèrè ọmọ lọ́wọ́ Ọlọ́run kò sí nǹkan tó wà lọ́kàn èèyàn téèyàn ń fẹ́ téèyàn ò lè béèrè lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ó ní ìgbà àti àsìkò tọ́lọ́run máa ń ṣe orí ọwọ́ ẹ̀ fún èèyàn ọmọ tẹ́ ń wá ń sìn tẹ́ ń tìtorí ẹ̀ sunkún yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ọdún tó ń bọ̀ òun lọ́dún yín ó ṣeé ṣe kó jẹ́ pé kí ọdún tá a wà náà tó parí òun ló lè ayọ̀ máa sọ nínú yín tí ẹ má sun ẹkún mọ́ Ọlọ́run wà nípa tiyín yẹ́sà láti tó bí ìgbà wo tẹ́ ẹ ti ń wojú Ọlọ́run fún ọmọ. Pastor èmi àti àwọn ènìyàn ó ti tó 8 years láti jọ wà báyìí. Ọdún 7 sẹ́yìn Ọlọ́run ṣì wà lórí ìtẹ́ ẹ̀ àwọn ọmọ tí Ọlọ́run bá fẹ́ fi ṣe àkàndá àwọn ọmọ tí Ọlọ́run bá fẹ́ yàn sọ́tọ̀ òun ló máa ń sọ̀rọ̀ nídìílé báyìí Ọlọ́run mọ ohun tó ń ṣe nínú ìdílé yín Ọlọ́run mọ àwọn nǹkan tó ń fọ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ tó ìyẹn ní sùúrù di Olúwa ilé Ọlọ́run kì í ṣú Ọlọ́run kì í ṣú nígbà náà pé kò sẹ́ni tó wà nínú Bíbélì tó ń yàgàn tí ò bímọ yàtọ̀ sí ìkan ṣoṣo èyí tó forí gbégùn èyí ò dẹ̀ forí gbégùn egún ò dẹ̀ ní jẹ́ tiyín lágbára Ọlọ́run Ọlọ́run á wà pẹ̀lú yín o Ọlọ́run ò ní dójú tì yín o ojú àdúrà ò ní tì yín ẹ̀gàn ayé yín Ọlọ́run á mú un kúrò tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa fẹ́ kẹ́ ẹ yọjú sí mi ẹ̀yin méjèèjì náà ni o nǹkan tí n bá tún rí máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ mú ọwọ́ yín wá ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run gbogbo àgbáyé agbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Àwọn ìdílé yìí nígbàgbọ́ nínú ẹ̀yin Ọlọ́run tẹ̀ ń ṣohun alágbára tó wọ́n fi tọ̀ yín wá. Hello dear, how are you? How is school today? Yeah, mo wà okay. Mo wà lọ́dọ̀ sister mi. Jẹ́ n gbé fún ọkọ kí wọn. Okay. Hello Pamela. How are you, my darling baby? How is school? I miss you too. Don't worry, I'll see you soon. Alright, bye. Hello? Okay. Màá bá ẹ sọ̀rọ̀ later. Take care. Ṣásìkò ìlú yẹ kó gbé fún Pamela rẹ̀ fún mi. Tó dẹ̀ mọ̀ nǹkan tí mò ń go through, tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Sister mi, ọmọ yín náà ní Pamela rìn. Ìgbà tí mo dẹ̀ wá ní ìbàyí tó lóun fẹ́ kí yẹn ṣé kí n má gbé fún yín ni. Kò sọ̀rọ̀ báyìí ni. 8 years of marriage. 8 years of marriage. No product. Sister mi. No fruit. Sister mi. Adé ń gbàdúrà. Ní gbogbo ilé ìtẹ́ ń ṣe. A máa gbàdúrà náà ni. Let's wait on God's time. Ṣé gbọ́? Till when? Ìgbà wo ló fẹ́ ṣe? Kò tí mẹ́yìn fẹ́ máa wá sọ́dọ̀ yín lélẹ́yìí o. Uncle ẹ kú jẹ́ mẹ́ta. Ṣé wà okay? Good to see you. Àwọn ọmọ ńkọ́? Ẹ wo, a dúpẹ́ o, a wà ń bẹ̀. Àyà kí ló ṣẹlẹ̀? Mo bá mi délé, mo lálàá. Mo lálàá. Ẹ wo sister mi, èmi ti fẹ́ máa lọ máa sọ̀rọ̀ lẹ́yìn fún. Ọlọ́run aṣọ ẹ̀. Okay, take care. Ó dàbọ̀ sá. Mo bá mi délé, mo lálàá o. Kí ló ṣẹlẹ̀? Nínú àlá yẹn kẹ̀. Wọ́n ń fà ẹ́ lọ́tún, wọ́n ń fà ẹ́ lọ́sì, wọ́n ní kó wá gbọ́ ọmọ ẹ̀. Ọmọ gọgọgọgọ ló ń sọ̀rọ̀ pẹ́. Tí bá gbọ́ dáadáa, wọ́n ń fà mí lọ́tún, wọ́n ń fà mí lọ́sì. Ọlọ́run ti fẹ́ ṣe nǹkan tá à ń fẹ́ fún wa nìyẹn. Ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ. Ìrì wa ta ti ń retí ti pẹ́, ó ti fẹ́ dín nìyẹn.
Mo bá mi délé. Mi ò ní gbàgbọ́ pé mi ni o. Èmi kọ́ ni o. Ṣé má lè ní gbàgbọ́, my dear? Má ṣe tó mọ́ ìnáwó. Ọlọ́run ti fẹ́ ṣe ìyanu ayé wa nìyẹn. Àmín. Just let's keep our hopes to Lord. Daddy, gbogbo problem tó wà ní ayé mi, ìyàwó mi ló fà. Kí ló dé? Ní tí nǹkan fáàmù ìbẹ́yìn kí lẹ rí gangan tẹ́ fi sọ bẹ́ẹ̀? Daddy, bó ṣe sọ fún mi gẹ́lẹ́ nìyẹn, kódà kẹ́ tó dé, wọ́n ní kí n gbàdúrà fún ìyàwó àwọn, ó náà jẹ́ pé kí n fàdúrà lè jáde. Mo dé lémi kọ́ ni mo máa lé àjẹ́, pé Daddy náà máa lé àjẹ́. Let's stop. No, ìṣòro tẹ́ fi gbé yẹn ó rí bákan ẹ bá má sọ bẹ́ẹ̀ yẹn. Ẹ bá má sọ bẹ́ẹ̀, wọ́n á dáríjì. Sister, ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Ẹ má dá lóhùn. Àìtètè múlẹ̀ ara ẹ̀, ó lè fẹ́ máa mú olóko. Ṣìnà ló ṣe kiri o, mo dẹ̀ caution ló ṣe mú mi lájẹ. Èmi ṣe ṣìnà. Onírin òṣì. Èmi ṣe ṣìnà. Èmi. It's okay. Mo ti rí wípé ọ̀rọ̀ yín méjèèjì counseling ló need. Mo padà bọ̀ lọ́dọ̀ yín o, iye aago tá a bá jọ kúrò níbí, òun náà la máa jọ kúrò. Jésù Kristi Olúwa wa. Àmín. Àdúrà yín máa gbà lórúkọ Jésù. Àmín. Àdúrà yín ò ní ní ìdènà. Àmín. Ohun gbogbo tẹ́ ẹ ti béèrè lọ́wọ́ Ọlọ́run lórí òkè sọ bẹ́ẹ̀ yìí, Ọlọ́run á ṣe é fún yín. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n bi yín léèrè. Èwo nínú ẹ̀yin méjèèjì òun ló ti bímọ rí? Daddy, èmi ò tí bímọ rí o. Mi ò bímọ rí o. Okay. Àwọn ti dá mi lóhùn. Ẹ̀yin náà dáhùn. Daddy, mi ò bímọ kankan rí. Okay. Èmi ò tí bímọ. Ẹ̀yin náà ò tí bímọ rí. Ó dáa. Ohun tí Ọlọ́run fi hàn mí, òun ló jẹ́ kí n pè yín pé kẹ́ ẹ wá síbí. Ṣùgbọ́n ẹ̀dẹ̀ ti confirm ẹ̀ báyìí. Ọmọ tó wá jẹ́ ọmọ alálùbáríkà ọmọ tí yín gangan Ọlọ́run á fi fún yín. Ọmọ bí ìbejì, ọmọ bí ìbẹ́ta, ọmọ bí mẹ́rin lẹ́ẹ̀kan náà Ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún yín. Torí kò sẹ́ni tó dúró de Olúwa tó máa jogún òfo. Ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run gbogbo àgbáyé, Ọlọ́run gbogbo. Saamu o, Saamu o, Saamu Alajo, Saamu Alajo. Mo kàn ní kí n sinmi díẹ̀ kí n tó máa bọ̀ ni. Mo ti rí ibi tó wà. Mo ti rí ibi tó wà. Mi ní pẹ́ máa bọ̀. Mi ní pẹ́ máa bọ̀. Irọ́, má ṣe bà fún yẹn. Kó lè tẹ̀ wá sí ibà kó wá gbé yín àjẹbẹ́. Nǹkan tí màá fi ṣe yín, aráyín máa kọ̀. Kí ló ṣẹlẹ̀ gan-an nínú community? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ ojúmọ́ kan wàhálà kan? Tẹ́ bá ti ní ṣòro báyìí, níbo mi tẹ̀ lọ, wájú lè wà ní. Wájú lè wà ní kọ́lá ọmọdé kò sí ìṣòro ayé yín sí. Tábọ̀ ọmọ bá ti rí ẹ. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Kí má bínú, kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú ẹ jọ̀ọ́. Bọ́dá Saamu. Kí ló tún fariwo? Bọ́dá Saamu ẹ káàbọ̀. Ọmọbìnrin ni mo ló ń jókòó síwájú ilé wa. Ó dẹ̀ ń sunkún bí egbére. Mo dẹ̀ bí pé kí ló ṣe? Má ọ̀rá pariwo. Ẹni ní wéètì gan ń bẹ lọ́hùn o. Má ọ̀rá pariwo. Arábìnrin, wọ́n ló fẹ́ dẹ́pọ́sìtì ìṣòro. Rárá sá, ẹni tí mo bímọ fún ni. Ó ní mo wá káàkiri ṣùgbọ́n mo ti rí àdúgbò yìí ló ń gbé bí stíríìtì 5 ló ń gbé. Ó ní mo ń wá káàkiri látara ẹjọ́ látìgbà tí mo ti bímọ ìfún kò béèrè mi kò béèrè ọmọ. Ẹjọ́ sí ẹ ṣàánú mi. Lágbà tó ti gbóyún. Kò béèrè ọmọ. With the look of things, ọmọ yàtọ̀ ọmọ ọdún mélòó báyìí? Long! Ọmọ 7 to 8. Ṣáà ti bímọ rí náà ni. Irú ilẹ̀ máa fẹ́ bímọ lọ́jọ́ kan tẹ́ máa fẹ́ kó di sisi kíákíá. Ìyá ọmọ old. 3 years ni sá. Ṣé o gbọ́? Mo mọ géèjì èèyàn tí bá rí ọba yìí ojú bá tún mọ géèjì ẹ. Kò nídìí ṣé o mọ éèjì mi. Máa yéèjì ẹ tí bá sọ mo bọ̀. Mo mọ irú òun bóyá wà 57 ni. Èmi Ọlọ́run á ṣe yín 97 bọ̀dá Saamu. Ìwọ tó ti rún sára. Kí lorúkọ ẹni tó ń wí yẹn? Bámidélé ni. Bámidélé. Bẹ́ẹ̀ ni sá.
Bámidélé pupa. Bámidélé pupa ni o. Gíga. Gíga. Pupa. Pupa ni o. Ló fẹ́ wọ̀. Bẹ́ẹ̀ni. Ló fún ẹ lóyún. Bẹ́ẹ̀ni. Ní ò gbà. Àbí ṣe ń tánà. No, yes, sir. Bámidélé, so possible. No, sir. Kí ni? Ìgbà pé rọ ni lady ń pa o. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìrè pé lady kúrú ni ẹ̀gbọ́n Bámidélé dẹ̀ ga? Kí ló ń sọ? Ṣé height lórí bẹ́ẹ̀dì ni? Ṣé wọ́n ń lo height lórí bẹ́ẹ̀dì? Kódà kóbìnrin yẹn jẹ́ 2.2, kọ́kùnrin yẹn jẹ́ 7.1 ní kí ni ṣe bó rìn? Ó ní, ṣe bó ní? Lórí bẹ́ẹ̀dì kí ló ní ṣe? Bámidélé ló rún ẹ, sorry, Bámidélé ló gún ẹ. Mo fẹ́ wí. Bámidélé ló lọ́mọ yìí. Ó dá mi lójú. Are you very, very sure? Bẹ́ẹ̀ni sir. Ẹni mímọ́ ni. I'm the king of the 10 communities. That's right. I know virtually everybody in the community. So relax. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, màá yanjú ẹ̀. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ó máa ka bùkún. Mo kanu méjèèjì ni o. 50-50 ni o. Chance ikú rè o. Chance àyèdè wà ń bẹ̀. Ó yá, wá kó lóru. Kó ń bẹ̀. Bọ́ báyìí. Wá jókòó bí. Wá jókòó báyìí. Mo ti bímọ rí. Mo máa mọyì ọmọ. Ẹni tí ò bá bímọ rí wọn máa jágbe ni. Ẹ máa lọ ẹ̀kọ́ mi. Tí o ti bímọ. Ẹ fẹ́ lọ jẹ dínà tẹ́ bá kúrò níbí. Ẹ lọ dínà pàtì. Lọ dínà. Aṣọ lè àwọ̀ fọmọ yìí. Gáùn ni. Jókòó. Ẹ ṣé sá. Mo ń bọ̀. Ó ń bi mí o, ta lèmi ò bí, máa fẹ́lẹ́ bọ́tọ̀ mi sọ. Orí ẹ̀yin méjèèjì ti dàrú. Aṣẹ́yìn àti bọ́dá Sàámú. Orí yín ti dàrú. Ẹ̀yà láì lọ ọpọlọ dédé. Abẹ́rẹ́ nǹkan náà. Orí burúkú lẹ inú ọdún. Mo mọ̀ wá sóde ó dẹ̀ pariwo mọ́ ní kó máa lé lọ. Àkí máa mú lọ bí báwo. Ó ní wọ̀ ló fóun lóyún tó ń fi bímọ. Èmi. Ọmọ ilẹ̀ tí lọ bí 3 years and a half báyìí. Sójú ọmọ kékeré ni kò ní dá ìmọ̀ ni. Ó ní wọ́n ní. Èmi. Bẹ́ẹ̀ ni. Saamu èmi fún lóyún. Èmi kọ́ mo fún lóyún o. Ṣó o mọ̀ ni? Mo mọ̀. Ó mọ̀. Bẹ́ẹ̀ ni. Báwo lóyún ṣe wá jẹ́ èmi ò mẹ́ni tó fún lóyún o. Èmi ò mọ̀ o. Aṣọ́fẹ́ dúkọ̀ ṣọmọdé náà ṣé kò ní dá ìmọ̀ ní Bámidélé. Tó o bá rí ọmọ tá à ń sọ yìí, ìwọ pupa lóòótọ́ ọmọ ìdúdú. Ọmọ yẹn wọ́n ṣèrun fún ni o. Kò yẹ mo wá fi ọkàn àtọ́jú mo fi gbé irun yẹn kó lórí ẹ̀ mo wá gbé pọ́ǹkì orí ẹ̀ mo gbé sí i. Yé ọmọ ìjọ ẹ kú dànù. Saamu mo dáràn. Ọmọ ìjọ ẹ kú ó jọ ẹ tán ráúráú tẹ̀yìn. Ó lè jẹ́ set up níṣẹ́ yẹn o. Iṣẹ́ wo? Iṣẹ́ tẹ̀ mú wa tẹ̀ sọ pé mo fún yàn lóyún. Tọ́mọ yẹn bá lọ set me up tí ìkọ̀kọ̀ bá lọ ṣẹlẹ̀ thereafter ẹ̀yin ni máa hold responsible o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bí ìfúnyàn lóyún o. Kí ló ń sọ ìwo ni tí kankan bá ṣẹlẹ̀ yín iṣẹ́? Ṣé mi ni mo mú ṣẹlẹ̀ mo mú lẹ́vù lẹ̀? Àbí irú àkóbá wo lélẹ̀ kí lè ń bá mi sọ iná? Abẹ́ ìfẹ́ tí kò tó ṣẹlẹ̀ ni. Kí ló wá bá mi sọ pẹ̀lú pé kíni? Ṣó lè jẹ́ set up lóòótọ́ ṣe mọ̀? Really? Ó dẹ̀ ní pé tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ sóhun èmi ló máa mú. Arábìnrin ìdàbọ̀ la fi sínú. Mo ti gbìyànjú agbára mi o. Mo ti lọ bá a. Ó dẹ̀ ní kò sọ̀rọ̀ oyún láàrin ẹ̀yin méjèèjì. O tó bá mi sọ nìyẹn o. Kí ọmọ dẹ̀ lọ ru ẹlẹ́rù kó lọ ṣe kíni? Kí wọ́n lọ fa tèmi lọ́wọ́. Ibi tá a bá kí ló bá dé, a bá jọ lọ kọ́ ni. Ṣé ẹ̀rí tó ṣẹlẹ̀ mẹ́? Ṣé kò ní tó sọ lójú yín? Ó nìyẹn o. Délé ti báyé mi jẹ́ o. Délé ti báyé mi jẹ́ o. Ẹ wo, máa fojú ẹ̀rí máa bọ̀. Délé, máa fojú Délé rí máa bọ̀. Ṣé ti ní nǹkan tí Délé sọ? Ṣé ẹni kó fẹ́ jọ set up lóòótọ́? Ṣé set up? Ìwọ tó wá bá mi tó ní kí n bẹ́ẹ̀ bẹ èèyàn tí mo lè lọ bẹ èèyàn tó lè sọrú eléyìí tó sọ yìí ṣé bá máa wọ́nà mi ni wàá fojú ẹ̀rí máa bo abẹ́ẹ̀kọ́ wá tó bá bí nípo lè wọlé ó lè ẹ̀ ń tà látọ̀dọ̀ mi lọ́nà pa o bí mo ṣe ń wẹ̀ máa lọ mi ti ẹ̀fẹ̀ dá sọ̀rọ̀ yín mọ́. ẹjọ́ sá. má bẹ̀ mí jọ tí ọlọ́ọ̀ máa lọ ni ẹ bá kó bá mi ọlọ́mọ yẹ kí inú rẹ pa mí ó yá kẹ́kẹ́kẹ́. Délé. Má lọ báyìí má lọ ẹ ṣé o irú àwọn èèyàn dẹ̀ kun ayé lóòótọ́ ó lè jẹ́ set up ó máa fojú ẹ̀rí nǹkan tó wọ́n ti rí mi tí mo ti lè fún ní attention wọ́n fẹ́ bá bẹ̀ wọlé máa ṣọ́ra o
má ṣọ́ra o ta ló ń fẹ́. nínú church ló máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ church ló máa ń lọ báyìí ó nù kwaya yẹn náà ó rí èèyàn kankan bẹ̀. ó yìí fojú sọ́nà àbórí àbóró ta ni wọ́n fẹ́. ẹ wò dáadáa ni o abẹ́gbọ́n ẹ wò dáadáa ni o tẹ́ ẹ bá ti rẹ́dì ẹ má ṣe kí ni ẹ má rẹ́dì simple sọtí ẹ wọ́n má bẹ̀rù o a máa yabo bẹ̀ ni o a máa yọ ọmọ bẹ̀ ni o gba àwọn csc wọ́n máa kún bẹ̀ ni o máa fọ̀ tó bá ti lẹ́ni tó ń fẹ́ ìyẹn ò ní nǹkan kan ṣe bí ṣé ń fẹ́ lù ẹ̀ ni kò yẹ tí mi ò ní ṣe best man ó máa gbé fídíò ní CapCut ló máa lò wọn kì í dì making wà wọ́n máa mú wá láti bẹ̀ ni o gbàgbàgbà wọ́n máa mix ẹ̀ papọ̀ ẹ́ mo lẹ́ni tó ń fẹ́ àbí o ì tí ì ní náà tó o bá ìrẹ́dì má rẹ́dì àbí kí n wá kan fún ẹ ṣé wàá ló pẹlẹbẹ. bọ̀dá Sàámú kan community. mo níṣẹ́ oyún àti kí n tún ní ọmọ tó bá bọ́ ṣòkòtò tó bọ́ pátá o lè lóyún sẹ́ oyún. bí tí ẹ̀ mọ bó ṣe lóyún ó kọ̀ dédé débẹ̀ rí orí ẹ̀ ò pé o bọ́ ṣòkòtò ẹ̀ o bọ́ pátá ẹ̀ oyún tó bá fẹ́ bímọ wà lóyún fóṣù mẹ́sàn-án ni ọmọ kí bá ní lọ jìjì láyé oyún àtọmọ kì í bá ní lọ jìjì tó bá fẹ́ lóyún wà bọ́ pátá wà bọ́ ṣòkòtò tó bá ti bọ́ ó ṣeé ṣe kó lóyún o lọ́wọ́ bá dá gbogbo ó withdraw owó lè mọ bó ṣe lóyún tó bá dẹ̀ máa bímọ wà rù fóṣù mẹ́sàn-án kì í bá ní lọ jìjì mo níṣẹ́ àti kí ni ọmọ. kí ló ń wò nú fóònù. ẹ̀yin náà ni sá. píkṣọ mi ló ń wò mẹ́. bẹ́ẹ̀ ni sá. rádà ni ẹ wò ṣé píkṣọ mi ni. ó wà o. èmi wà bẹ́ẹ̀. kí ló tó ń gbé píkṣọ mi káàkiri kí ló ṣẹlẹ̀. mọ́mí mi lẹ́yìn lẹ́bi mi. ẹgbẹ́ kí máa ń ṣe àyọ̀mọ̀ bẹ́ẹ̀ ìná kí máa ń ṣe nígbèrègbè ẹ máa ń ṣe nígbèrègbè kiri Sàámú abíyẹ arákùnrin mọ̀ ẹ sọ yẹn yóò. mi parọ́ sàwọn lọ́bí mi. o ò parọ́. bẹ́ẹ̀ ni sá. ariwo tẹ́ ń pa lọ́mọ ẹ̀ ti pọ̀ jù o ariwo tẹ́ ń pa lẹ́yìn ti pọ̀ jù o plan kan lọ́mọ yìí ń work táriwo bá dé ti pọ̀ jù a máa lose everything kò ṣe é sìn blackmail rẹ̀ my dear pẹ̀lẹ́ díẹ̀ ṣó bọ̀ mo get plan ẹ̀ ó work gan it's a good plan wọ́n dẹ̀ ti ń lò tipẹ́ kò yẹ ń sìn situation tó wà lẹ́sìn ní ẹ̀jẹ̀ kan yà sí bẹ́ẹ̀ mọ̀ bọ̀ bí wọ́n bá ṣe wá mọ̀ èèwọ̀ mo mọ àwọn tó lówó ládùúgbò ọ̀dọ̀ wọn la máa lọ owó DOP owó wà lọ́wọ́ ẹ̀ burúkú ọlọ́run ọlá DOP owó wà lọ́wọ́ ẹ̀ Monday DOP owó wà lọ́wọ́ wọn mo mọ àwọn tí mo lè mú ẹ lọ sọ́dọ̀ wọn tó jẹ́ pé wà ọwọ́ kan ni tó bá sọ pé àwọn náà bí ẹ ẹ̀rù wọn àbá wọn ni wọ́n á lè sáré ṣe. ẹ̀yin lẹ bí mi sàmì ìparọ́. lọ sáà lórí gbogbo ilé náà ẹ jẹ́ kí fọ́ṣẹ́ kẹrẹ mọ́ mi lórí náà. ọ̀dẹ̀ fọ́ṣẹ́ kẹrẹ mọ́ lórí kò lópe èèyàn lọ́rùn abẹ́rẹ́ bóyá ń sọ̀rọ̀ bọ́dà Sàámú nkóríire ni ẹ kóríire àbí nkóni ìdí méjì kìíní bí yan bọ́dà Sàámú ìyẹn ni pé ìtẹ̀ ti bí ọmọ tó tó ilé tó ti ga tó yín lórí dúró bọ́dà Sàámú ẹ wo mú ọmọ ẹ wo mú yẹn wojú yín ẹ̀wọ́n ìdílé pé nǹkan lẹ́bi bọ́dà Sàámú kò jà báyìí obìnrin bọ́dà matter investment ayé àtọ̀run bọ́dà Sàámú ṣé wọ́n gbórí tẹ̀ ń kọ́ lẹ́ẹ̀kan tẹ́ ẹ sọ wípé kì í bá ní lójijì àtọyún àtọmọ ẹ̀pọ̀ yẹn kí lè náà jẹ́ báyìí lójijì. pẹ̀lẹ́bẹ̀ jọ ọjọ́ ògangan ló fẹ́ ní sẹ́ǹsì náà nàka ìṣe jìnnà sí ẹ báyìí a sọ̀rọ̀ tó wà serious ń bí báyìí bó sáńdídì sọ pé àwọn òun ọmọ yìí pé àwọn kọ́ làwọn bí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ tó make sense. kẹ́ni òsì náà jàre kó kéyìn òfò dànù aláìníròònù aláìlọ́pọlọ agùnmánìyè kí láti ìmọ̀ tó máa gbẹ̀yìn ayé ẹ̀ bóyá ṣẹ̀kẹ̀rẹ̀ àti ìlú ló máa bí. wẹ́ẹ́ má dá lóhùn ó lè bí lu tó bá bímọ tó bá sọ nílùú ọmọ ẹ máa star ni ṣẹ̀kẹ̀rẹ̀ ó dẹ̀ lè sọ ọmọ ẹ ṣẹ̀kẹ̀rẹ̀ bímọ tán kó sọ ní ṣẹ̀kẹ̀rẹ̀ òkè ròde ìbànújẹ́ mí ni ẹnìyẹn. àgbàyarin yín nìyẹn bọ̀dá Gani àwọn tí bí n tán máa bí aago ló wà lọ́wọ́ wọn yẹn.
ẹ má lanu ẹ lè bá aago kẹ́ẹ̀bẹ́ lè bímọ mi nísìn kẹ́sọ́ ní aago ó máa popular ni kò ní sẹ́ni tó máa bá jórúkọ ẹ̀kan ni aago ni mo bí ó dà aago máa popular kò sẹ́ni tó máa bá jórúkọ Dóore ta ní bá Dóore jórúkọ Dóore Adédóore ẹ lọ Google ẹ ọmọ Adékọ́lá nìkan ni Dóore ẹni wòye tó bá jẹ́ ó ṣẹ̀fẹ̀ jẹ́ lẹ́yìn ẹni Adédóore ẹ̀yin máa wọrí ẹ̀yin lè jẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ó lè bímọ kó sọ ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀dẹ́ lè mú kẹsàn-án lágbo. pẹ́lẹ́bẹ́ ṣé o ti lọ sí tó orí takùn mú ìwọ́n máa tọ̀ lọ ní ẹ̀mí kan tẹ̀ tẹ́ lọ nìyẹn ẹ̀fẹ̀ kó máa spread àbí kan tó wà púpọ̀ nìyẹn ẹ̀wọ́n bẹ̀ ṣe heart kò lẹ́rìí kò lè ṣe ó lè shake ẹni kò shake wọ́n ti train wọ́n ti brainwash ẹ̀ látilẹ̀ àdáhàtọ̀ ló wá bá grade A legendary before born. mo mọ̀ kó wá dán mi wò ni mo mọ̀ kó èèyàn kan rún ẹ̀ wá ni báyìí kan fi kékeré sunkún ẹ o àbọ̀gbọ́ how old are you? 13. 30 dìde bó ṣe wà yẹn tó o bá fẹ́ 14 dìde tó o bá fẹ́ bàbá yìí ọmọ bá kó ẹtúmílẹ̀ máa rún ẹ pa olóhùn ọmọ 13 mi ní jẹ́ kó 14 bí àwọn ẹgbẹ́ tó wà bíbí ìjẹ́kọ́ 19 látijọ́ ṣé ó kọjá 18 ọmọ kí ló ń pè é ṣé ó kọjá ẹ̀ ẹ jẹ́ wo no mo fẹ́ wo bóyá sálọ ni ẹ filẹ̀ ọkà ẹ ti fò ẹ filẹ̀. bọ́dà Sàámú ẹ fi ṣánlẹ̀ jẹ́wọ́ ọ̀bùn ká dáṣọ̀rọ̀ yín bọ́dà Sàámú. ọwọ́ ọ̀bùn yẹn náà ni mo fẹ́ jẹ́wọ́ ẹ̀yìn pẹlẹbẹ ṣé bó tiẹ̀ dá tán gbọ́mọ̀ wá fẹ́ mi pé èmi bímọ nítorí pé kí ni àlòjù àti. ẹ tí ò bá lójú àbẹ́sọ̀ lè bímọ. bọ́dà Sàámú ṣe pẹ́ ìbàbọ̀ kí bẹ́ẹ̀ ló jìjì yé oyún lẹ́bẹ̀ẹ́lẹ́lẹ́ ọmọ. This is a serious case. ẹ má jà fọwọ́ kékeré mu. gbà ó. ṣé ti rí ohun tí mo rí? wọ́n rẹ̀ wá ní àbí? Rárá sá. wọ́n rẹ̀ wá ní? Rárá sá. ṣé bí mo ti ní ẹ̀rọ? báwo ló ṣe wọ́n lóbi? Ẹ̀yìnkùlé ni mo gbà wọlé sá. ọmọ ẹ̀yìnkùlé wa? Bẹ́ẹ̀ni sá, mọ́mí mi lójúwe gbogbo bẹ̀ fún mi. Ọmọ lójúwe ní yàrá yín náà fún mi. Màmá ẹ ti júwe gbogbo inú ilé ìfún ẹ. Bẹ́ẹ̀ni sá. Títí kan yàrá mi. Bẹ́ẹ̀ni sá. Sáàdì ìyá ẹ. Mọ́mí mi náà ni. Mọ́mí mi. Dádì mi ẹ̀yin lè bí mi. Èmi mo bí ẹ fẹ́ gbọ́ tó sọ. Ẹ̀yin lè bí mi. Kí o ṣe wọ́n mọ̀ ìyọ́? Ẹ sílẹ̀, mo fẹ́ rí ìyá ẹ. Mo fẹ́ rí ìyá ẹ. Wọ́n lè pè mọ́ mi wá. Wọ́n ní kò lè dá. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ fún mi. Bọ́sì náà kò ní jẹ́. Ẹ ti gbàgbé. Ó ti yẹ yí. Ẹni kan lé. Sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu. Ẹ̀yin ní bọ̀dá Sàámú lẹ́yìn bímọ fún. Nígbà wo? Ẹ lè sọ̀rọ̀ ni. Níbo ń bẹ̀? Ìwọ ni. Wọ́n ló sọ pé mi ló bímọ fún ọmọ 13 years. Ibo lèmi àti ẹ ti jọ ṣe lọ́dún 13 sẹ́yìn. Kí ni nǹkan tá a ṣe gangan? Missionary la ṣe ni àbí dọ́gì? Dọ́gì la ṣe ni àbí tọ́ṣì ọ̀tọ̀? Tọ́ṣì ọ̀tọ̀ la ṣe ni àbí wheelbarrow? Wheelbarrow la ṣe ni àbí 360? 360 ni àbí face the wall? Face the wall ni àbí springing? Èwo nú ẹ̀? Bọ̀dá Sàámú. Kí la ṣe gangan tó fi dóyún? Ẹ̀yin kọ́ lẹ fún mi lóyún Bọ̀dá Sàámú. Bẹ́ẹ̀ni, Bámidélé ló fún mi lóyún. 13 years ago tí mo ti wá Bámidélé ni. Mo gbọ́ pé wọ́n ló wá sàdúgbò ń bí báyìí. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin wà ń bí ni mo ṣe ní kí ọmọ yìí kó wá bá yín. Kó sọ fún yín pé ẹ̀yin ni mo bí òun fún.
torí mo mọ̀ pé tá bá fa gbùrù. Gbùrù àfagbó. Gbùrù àfagbó. Wisdom. Bọ́dà Sàámú ẹ dẹ̀ mọ̀ o ẹ rántí ìgbà yẹn ṣé mo pé ilẹ̀ kó mi sí gbogbo rẹ̀rẹ̀rẹ̀ tí mo rí ṣé mo pé ilẹ̀ fà. ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo fẹ́ sọ kó lè yé ẹni o ọmọkùnrin tá à ń wí kì í ṣe pé bad ó láìkẹ́ ló ṣe ń dẹ̀ láàmú ó dẹ̀ ti wá bá mi ìyẹn bá mi délé ó ti wá bá mi mo dẹ̀ kò sí wàhálà kí n bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣó ti yẹ ẹ̀ sìn ìwọ ni kò kàn lo brain yẹn ní level tó wà yìí because eléyìí ò dá yọ́nà eléyìí ò dá mo ṣe no olóbìnrin fi ń gbó ó rẹ̀ ní gbó lágbára Ọlọ́run ó mo ṣe wò pé kó yọ̀ǹda fún kó jẹ́ kó hẹ́ńtà kí wọ́n náà hẹ́ńtà ara yín ká dẹ̀ wá ṣe kó mọ́. Bọ́dà Sàámú ṣé tí gbogbo ẹ̀ bá délẹ̀ tán ṣé kò ní yọmí lẹ́sẹ̀ lẹ́ṣà. báwo lèmi ṣe fẹ́ mọ̀ yẹn nígbà tó kì í ṣe bébì tó ń pọ́n sẹ́yìn ṣé wọ́n fọ̀jà pọ́n ẹ̀ lọ́wọ́ ni rárá náà tẹ́sẹ̀ bá yọlẹ̀ adult ni ẹ́ ó mọ bó ṣe máa ká ẹsẹ̀ wọlé tí òfin ní máa wọlẹ̀ ìwọ ló máa yanjú tó wà bẹ́ẹ̀ mi kàn sọ ìdébì fẹ́ sọ ni ìwọ̀n tí mò ń tọ́ àlá sọ fẹ́ ni pé obìnrin ni ẹ́ wẹ́wẹ́wẹ́ lọ́mọdé ń bímọ pápápá kẹ́lẹ̀ ṣe kíá o tí mo wí ní tèmi ń sọ nìyẹn o yọlẹ̀ kò yọlẹ̀ àṣẹ tó bá wọnú ilé tó bá bọ́ ẹ̀ láṣọ wà pè mí yẹ tó bá ń ṣe yẹ ṣùgbọ́n nígbà Sàámú ẹ̀ wá wòran. ẹ máa dé nìyẹn. yanjú tó kù. kò sí wàhálà kò sí problem. ó ti tán kò sí wàhálà máa sọ fún mi pé kò sí problem mo kò ní kọ̀rọ̀ sí mi lẹ́nu ọmọ ò ní kọ̀rọ̀ sí wọn náà lẹ́nu kò sí wàhálà bó ṣe hànà mi ayé á hànà ẹ̀ o ṣe gan thank you so much mi ò ṣe nǹkan kan lénìí rárá torí mi ò láùtì mi ò lọ́bì kankan torí ti ẹni kò dẹ̀ sọjúmọ́ kan tí mo jí láyé tí mi ò ní gbowó kò possible. mi ò understand Bọ́dà Sàámú. o tí mo sọ yóò ti yẹ. kò yé mi. a nítorí tiẹ̀ mo ṣe fè nílẹ̀ mi ò pa tẹ́ńkọ́bọ̀ lénìí rárá torí tiẹ̀ ni. kí wàá ní one tó o bá mọ gbà máa mọ mú wa 5,000 dà kí fi wọ mọ́tò bá mú 5K kí fi wọ mọ́tò òun kò yọ̀ ọ̀tẹ̀jọ̀ mú 5K wọ mú kò tó. máa transfer sí ẹ má wọrọ. ẹ kò sí àlà ìyàwó. mama jẹ́ kí n bá sọ̀rọ̀. ẹni sùúrù. kò píkẹ̀ náà. kò gbé mo rò pé mo gbọ́ ohun èèyàn ni. nítorí Ọlọ́run Sarah láti ọdún kan àbọ̀ ń sìn yìí tí ọmọkùnrin yìí ti fún ẹ lóyún àárídì sí i. mo ti wá mi orí kò síbi tí mi ti wá dé mi rí. ẹkúnlẹ̀ tún ṣe ń bí. ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ mi ìṣẹ̀lẹ̀ bá máa bù mí ṣe bóun ni òun láti ṣe fún yín ọkùnrin fún yín ní oyún láti bí ọdún kan àbọ̀ rí ṣùgbọ́n tẹ́ fi máa wá rí ọkùnrin yìí èmi náà máa bú yín ni o ọkùnrin fún yín lóyún tẹ́ fi bímọ láti bí ọdún kan àbọ̀ rí ẹ wá jókòó ojoojúmọ́ lẹ fi sunkún bọ́ tẹ́ fi máa rí lèmi náà fi máa bú yín wọ́n ní sọ fún yín ọmọ yín ti jí o wọ́n ní kẹ́ wá gbọ́mọ yín bí tó wà o. gbẹ́nu òṣì lọ kí n tiẹ̀ náà tó dé olóṣì abìnrin òṣì lẹ́sẹ̀ wo bí má dá lóhùn o ní agbára Ọlọ́run ọmọ àdìrú àdìgbà á ṣe fún ẹ jẹ á gbé ẹ lọ sí ìlú òyìnbó o ní láti sunkún mọ́ o gbọ́kọ̀ tí mo sọ fún ẹ tí mo ní jẹ́ ojú ẹ̀ nù ó yá nù á ní kò nù pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ ó máa tó dayọ̀ fún ẹ. torí ẹ̀ mo ṣe ní kọ́mọ ìwà bá yín kó sọ pé ẹ̀yin gangan ni mo bí òun fún bẹ́ẹ̀ ni. wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ń pè wisdom wo ló wà nínú nǹkan tó ń gbọ́ yìí. nǹkan tó lù pa. níwọ ọjọ́ náà tó jẹ o ọjọ́ náà rìtáyà di o ẹgbẹ́ kìíní o máa gbẹ́ ẹlẹ́sẹ̀ lójú àbọ̀wàbá òun lọ̀rọ̀ ẹ o ọ̀rọ̀ ẹ àbọ̀wàbá ni ìwọ. Bámidélé ló fún ẹ lóyún. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹ̀yìn ọkùnrin táyé yín ṣe báyìí? Pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́ kò tọ́ sí ẹ lẹ́nu o. Láti máa bú ọkùnrin kò tọ́ sí ẹ o. Ẹni tó bá jẹ breakfast rí ló lè máa bú ọkùnrin o. Ọdún bíi 5-6 tátijọ́ wà nínú bí. Ilé mọ̀ṣú sísí ni ẹ o. Yẹ́ ò lò ṣe ń bí. Ṣàkóso kankan wọ̀ ẹ̀ wá síbí rí ni. Ìtọ́wọ́ ẹ̀ wá síbí kò lóṣù kan. Ìtọ́ pẹ́ jù lọ́wọ́ ẹ̀ olólóṣù kan àtọjọ́ kan nínú bíi kí ló bá ká
ṣé gbẹ ni wọn máa bọ lọ máa ṣépè fọkùnrin lọ máa bọkùnrin wọn tó lójú abẹ. àbúrò sọ kò yẹ kó jẹ yín lójú àlejò kò yẹ kó jẹ yín ọdọ. mi ò ní sọmọ lójú àlejò èmi ò mọ̀ pé inú ilé ló ti sọ pé ayé àwọn ọkùnrin bàjẹ́. má bínú pé mo bu ẹ lójú àlejò mi mọ̀ pé inú ilé ló ti bú mi sorry má bínú ṣé lójú abẹ kò lójú abẹ kò lójú abẹ kò lójú abẹ olójú ẹbẹ sọlójú abẹ olójú ẹbẹ sọsọsọ lójú abẹ olójú ẹbẹ olójú ẹbẹ olójú ẹbẹ olójú ẹbẹ sọlójú ẹbẹ olójú ẹbẹ. mo ta ni ìwọ wisdom àbí mo bọ. Bámidélé. Saamu Alajo. Saamu Alajo. Délé. Saamu. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ mímọ̀ kí wà tí ìyàwó ẹ lè máa wá o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jẹ́ kí ìyàwó ẹ máa lọ lé nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ wà important ọ̀rọ̀ ọkùnrin sọkùnrin ní jẹ́ ká wọlé ká sọ. ẹ kúkú sọ báyìí ẹ sọ báyìí anything tí bá sọ fún mi mo ṣe máa sọ fún un náà. it's very private mo fẹ́ kí mi àti ẹjọ́ yọ sí kọ̀rọ̀ kájọ sọ́ọ̀rì bí ọkùnrin. Saamu ẹ sọ báyìí. ohun tí mo fẹ́ sọ lágbára gan o jẹ́ kájọ wọlé kí n bá ẹ sọ níwọ̀kan èmi kan kájọ clear that is it. Saamu tẹ́ ẹ bá sọ̀kọ̀ tẹ́ fẹ́ sọ sí màá máa lọ. ẹ tún ṣakọ. ìwà àfimílẹ̀ máa lọ. má máa lọ náà àníkẹ́ sọ. o fẹ́ work out kó lójú mi. no problem. ẹyin náà ẹ sọ. really ọ̀rọ̀ tiẹ̀ ni mo gbọ́ ohun tí wọ́n sọ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ please come ẹ má bọ̀ ẹ má bọ̀ rọra mi àgbẹ̀sẹ̀ náà kọ̀ọ̀kan ẹ dúró báyìí ojo méjì ló rọ̀ ojo bukú àtòjú ẹ̀sìn ní ìmọ̀ ìtẹ́lẹ̀ jẹ́ torí mo pe ẹ̀tọ́ lòjò rọ̀ ojú ẹ̀sìn ò ní rọ̀ nílé gbogbo wa lórúkọ Jésù ọba tó pọ̀ nípa àti agbára ojú ẹ̀sìn ò ní rọ̀ nílé mi mo gbà ní àdúrà bẹ́ẹ̀ ni o kójú ẹ̀sìn má bàa wá rọ̀ tán ráúráú bó ṣe dé yìí ẹni tó béèrè ẹ̀rì ẹni tó fún lóyún 30 years ago rè ọmọ tó bí ni. Bámidélé say something sọ̀rọ̀. Take it easy. I will explain. Ìwọ kí ló ń sọ lẹ́nu irú rubbish wo ló ń sọ yìí náà o fẹ́ dalé mi rú ni what's the problem. Bámidélé ìwọ ṣé pé ojú máa túnra rí ìwọ láti 13 years ago ó fi mí sílẹ̀ ó fọmọ sílẹ̀ ó wọ́n bí tí mo wà ó wọ́n ń sá kiri mo bẹ̀rẹ̀ sí ní wá ẹ̀mí ò rí ẹ sórí pálá ìdá èèyàn ni ẹ èèyàn burúkú ní ọ̀rọ̀ Bámidélé èèyàn tí ò dára rárá ni ẹ. ó nìyẹn o part 1 nìyẹn o kò yẹ ẹ̀sìn àti pátá àti everything mi ò mọ̀ bóyá ọmọ ti dobìnrin wọn ṣáà ti kó gbogbo ẹ̀ sínú báàgì fún àti bí ọ̀sẹ̀ kan ló ti ń lọ káàkiri from one place to the other òun náà fi rí ẹ̀ láti bí òun mú lọ ní yàrá ẹ̀ ní ọmọ ẹ̀ nìyẹn ọwọ́ lẹ́ni no problem part 1 nìyẹn o part 2 wa o ohun tí mo fẹ́ pè ẹ́ sí kọ̀rọ̀ kí bẹ́ẹ̀ sọ nìyẹn o possibility wa kàjọ yanjú ẹ̀ amicably part 1 nìyẹn túbọ̀ yẹ́. Hey, Brother Sam, in fact, go but tí ń bọ̀ gan ni madam ti sọ pé data ń bọ̀ lélẹ̀ mo ti sọ fún colleague mi pé ó dà pé data ń bọ̀ gbọ́dọ̀ Brother Sam ni o àbí. Brother Sam, bẹ́ẹ̀ ni kò sí problem kankan. Àkọsáré wa carry àtàwọn assignment wa ni. Níbi alpha kí ló tó kọ́lọ́pàá wá lé kí ló bí tó kọ́lọ́pàá wá. Ẹni tẹ́ wá fẹ́ bá mi mú rè ó la wá lọ létà àbá tó ní pé bíbá ló wà ìwọ olórí burúkú yìí ó fún mi lóyún mo lóyún fún ẹ mo bímọ ó béèrè mi ó wá mi ó wọ́ mọ́ mo tún wá jàjà wá ẹ̀ kan ó tún wá ní ó máa pa mí ó máa pa ọmọ tí mo bí fún. Bámidélé. Kí ló wá ṣe bí? Tell me, kí ló wá ṣe bí? Ta ló bí fún ẹ? Kí ló wá ṣe sọ̀rọ̀? Tó ń ṣe yìí ò dá o, kò dá o, ẹ́. Ó yá. Ó ti ẹ̀dẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ fún mi. Bọ́kà! Bàbá yìí! Bàbá yìí!
What is going on? Kí ló ń ṣẹlẹ̀? My dear, má bínú jàre. Ọmọ ilé tàti kókúrò kó tó di pé a wá síbí báyìí. Àwọn tí wọ́n máa ń wá, tá máa ń tọrọ owó, tá máa ń fún lówó ńgbà yẹn. Àwọn náà tún trace wá síbí báyìí. Ọ̀tọ̀ ni nǹkan tèmi gbọ́. But báwo ló ṣe mọ̀ bíbá ìkọ̀kọ̀? Iye gangan ni concern mi. Because I was so curious pé báwo ló ṣe gbá mo kàn gbọ́ tó ń kàn lẹ́kùn. Bámidélé ó ti tó báyẹn. Ṣó ti gbọ́? Bọ̀tọ̀ ni nǹkan tí mo gbọ́, bó ti tó báyẹn. Nàìjíríà kí ló gbọ́? Kí ló gbọ́ náà? Saamu o, Saamu o, Saamu Alajo, Saamu Alajo, Saamu Alajo. Papa mo ti sọ fún yẹn kò lè wọ́ọ̀kì ara ṣẹ́ni máa lórí burúkú fàwọ́rájà yìí tó pupa wèrè yìí aláyé bàjẹ́ ni o olórí burúkú máa yẹ èèyàn méjì ló fún lóyún tó yẹ ti bímọ fún ó ní ọmọ 30 years kan ọlọ́mọ 3 years old àbí 4 years old kan síbì kan olórí burúkú máa ti wá di àti mi mọ́lẹ̀ fún bí 8 years àwọn fábílì ti sọ olórí burúkú máa yóò jẹ́ ká ti mi kú òní ẹ̀ kò lẹ́kọ̀ọ́ kú òní ẹ̀ mo tún ní o àti bẹ̀rẹ̀ Sàámú máa fi súnmọ́ máa yẹ máa ti fẹ̀jẹ̀ sí wọn láwùjọ. ẹ ní sùúrù Ọlọ́run wà lójú iṣẹ́. ọlọ́ọ̀bì tí mo jókòó síbí ni o kálíkì ṣe mi á ti fọ́ everybody lẹ́sẹ̀ lójú ó respect yìí ni ó yẹ kó ti fọ́ lẹ́sẹ̀ lójú. má ṣe bẹ́ẹ̀ ohun tóun ti ń sọ fẹ́mi ni pé ẹgbẹ́ òun wà ní ẹ̀ fún 8 years family dẹ̀ ti lé come on a ti fọ́ anybody lẹ́sẹ̀ lójú ojú àti yíbo. It's okay bọ̀dá Sàámú ẹ ṣé. Mr. Bámidélé ṣe rí wípé bí Ọlọ́run ṣe máa ń tú irọ́ jáde lélẹ̀. Mo bí yín léèrè ìjọ yẹn nígbà tẹ́yìn méjèèjì jókòó síbẹ̀ yẹn. Mo ní èwo nínú yín ló ti bímọ rí. Ó tẹ̀mí Ọlọ́run bá mi sọ ni. Ẹ̀yin méjèèjì dẹ̀ ní kò sí kankan nínú yín tó bímọ rí. Ṣùgbọ́n la rí báyìí sìn. Kí ló fà tẹ́ fi ń wúrú ìwà bẹ́ẹ̀? Ìwà yẹn ò ṣèwà tó dáa rárá. ó ń sọ kókò yọ mi lójú wèrè má dàgbà kúkú ẹ̀. mo fọ́nbù gan ni Ọlọ́run gbọ́ mo ti ní ìpinnu pé mi ò lè níyàwó méjì láyé mi láyé àti láíláí àti pàápàá mo ti ṣèlérí pé obìnrin méjì ò lè bímọ fún mi. ó tẹ̀ wọ́n ní o ẹ̀tọ́ ló tọ́ gbogbo wọn. mo bó ṣe ṣe é pásítọ̀. àfọ ẹ̀ nígbà tí. Àláyà méjì táyé òjò ó ti bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn o ṣó wá fi yàn mí nísìn. bẹ̀rẹ̀ kíni ṣé o kéré jẹ tó níyàwó méjì lọ ni. kò ń ṣe nǹkan tó wù mí ṣé understand gbogbo tó lọ́wọ́ ti kọ ni and there is nothing I want to do about it. nǹkan tó lọ ń kọ àwọn baba ńlá wa gan tó ń fẹ́ yàwó méjì kí ló ṣe wọ́n wo you've made your choice stick with it. wo ọ̀rẹ́ kò sí nǹkan tó wà ní kéèyàn fẹ́ yàwó méjì wo bí níbi tí àwọn obìnrin yẹn tí wọ́n pọ̀ bí bàbí ní ìsinyìí ká mú wọn ní méjì ọ̀rẹ́ ṣé n bá yín sòótọ́ ọ̀rọ̀ wọ́n lè tán lẹ̀. ọ̀rọ̀ nìyẹn. ó ti sọ tiẹ̀. ṣe ti fẹ́ gbọ́ sìn èmi ní tèmi o mi ì lè fẹ́ ìyàwó méjì ìyàwó ẹyọ kan òun ni mo fẹ́ mo dẹ̀ ṣe fẹ́ tèmi nìyẹn. kí ló ń sọ yìí. kí ni. you can never say never. that is how I want it. kò ilé ìyàwó kan. oh well kò ń ṣe pé mi náà wish láti fẹ́ yàwó méjì but ilé ayé la wà yìí anything can happen. I can never say never. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ o. never ní tèmi ìyàwó kan ni mo fẹ́ simple mo dẹ̀ ṣe fẹ́ nìyẹn. ìwọ sọ pé láyé nínú ọ̀rọ̀ tó sọ ń sìn o sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ pé never say never ó dẹ̀ padà ṣe náà abẹ́rẹ́ kì í ṣe pé ọbẹ̀ náà pé òní níyàwó méjì ó yẹ kó ọbẹ̀ náà pé òní níyàwó mẹ́rin ni òtòrò ti ní mẹ́ta already o ìkan rẹ̀ o méjì wá o nínú àwọn méjì yẹn kó sọ pé òun ò ní ṣe mo dẹ̀ máa lọ bẹ̀ kó wá ṣe máa lọ bẹ̀ ìtò gbé ọmọ tíríà ní àbùdání yẹn dìdí sọ fún mi pé owó níbi tó fẹsẹ̀ rọ̀ ń kà pé bóun tún ṣe padà rìdélé ohun òun ni ṣé wàhálà òde báyìí wọ́n ti di mẹ́ta lọ́rùn ẹ̀ ẹ̀sà ní ìtọ́ sọ fún mi ó máa ń tọ̀ wọ́n ní o máa fẹ́ má wọ̀rí máa fẹ́ torí kó lè bá wọn ṣe kó lè bá wọn lájọṣepọ̀. Bùrọ̀ Sàámú ṣé kí ẹ lè ń ṣú o. calm down
gbogbo ala máa délé láyọ̀. Mr. Bámidélé, ìwà tẹ́ wù yẹn kì í ṣe ìwà ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ báyìí, ẹ ń tan àwọn obìnrin, ẹ ń sọ fún wọn wípé ẹ máa fẹ́ wọn. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń tàn wọ́n yìí, ọkàn wọn ti ń rọ̀ mọ́ yín, wọ́n ti ń nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tẹ́ sọ. Olófà táwọn náà fi ń gbára wọn lẹ̀ fún yín. Ẹ wá wo tẹ́ wá ṣe báyìí sìn. Ẹ wá lẹ́ẹ̀ ti gẹ́gẹ́ ẹ ti ṣèlérí wípé ẹ ní fẹ́yàwó méjì. Ní tó dẹ̀ ti di mẹ́ta sí yín lọ́rùn báyìí. Àwọn ìgbà tí a bá ń ṣèlérí, àwọn ìgbà tá a bá ń jẹ́jẹ́, ṣe ló yẹ ká máa gbìyànjú àwọn nǹkan tí ìlérí àti ẹ̀jẹ́ wa yẹn máa fi wá sí ìmúṣẹ, ló yẹ ká máa ṣe. Téèyàn bá ṣèlérí, téèyàn bá jẹ́jẹ́, àwọn nǹkan tí ò ní fẹ́ kí nǹkan yẹn kó ṣeé ṣe, àwọn nǹkan yẹn la máa yọjú sí. ó lè máa wọ́ọ̀kì láti má jẹ́ kó wọ́ọ̀kì. ó máa yọjú ní tó ti ṣèlérí tó wá lọ ń bá ti obìnrin káàkiri tó dẹ̀ promise wọn kó máa fẹ́ wọn. So a gbọ́dọ̀ máa dúró ti ìlérí wa, a gbọ́dọ̀ máa dúró ti ẹ̀jẹ̀ wa, kádé yé máa tọyàn mọ́. Ayé ò ní tàn wá pa o. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Ó yẹ kí gbẹ́ ẹlẹ́ṣẹ̀ lójú ni. Nítorí pé ẹ wà síbẹ̀, Olúwa ẹ gba ẹ̀yìn wa. Kí súnmọ́ kí fún ẹ ní ìgbà tí gangan. Nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa, Olúwa ẹ gba ọpẹ́ wa. Mo lè tún sọ̀rọ̀ lẹ̀ tún wo ojú mi ṣá. Ó tún wo ojú mi ṣá. Tó bá yẹ pé ìwọ náà má rí lóòótọ́, tó jẹ́ pé ìyàwó léèyàn kan ni ẹ lóòótọ́, ó dẹ̀ bọ̀ sírú bí ìṣòro wo ni ò bá dé báyẹn, tó máa mú ẹ, tó máa farú nǹkan bí ìwọ obìnrin. Kí ni túmọ̀ eléyìí tó ń ṣe yìí? God, please, I need you to come through for me. I want to use my womb to carry my own child. Scope ayé. Inú rẹ̀ ń bí mi, bẹ́ẹ̀ mo sọ. Tó bá jẹ́ pé ọmọ bínú rẹ̀ ti ń bí mi tó, ọ̀họ̀ ni. Bámidélé. Baba. Àlọ́yé. Get 200 bay. Bàbá o. Àbí ṣẹ́yìn ni? Níta ni, ní bàbá ọkọ àbẹ́gbọ́n ọkọ ẹ̀. Ṣé ń tọ́ ẹjọ́ kò tí rèé? Ń tọ́ sẹ́nu dé ní. Dẹmudẹmu àyà àti olókèrè. Ọyàn la kọ́kọ́ rí. Mami. Ṣó dìgbà tí àwọn ọmọ mi tó bá pè é ní bọ́dà lẹ́mọ́ tó wà nǹkan ṣe sọ́rọ̀ ara yín àbí? Wọ́n bí àwọn ọmọ ẹ̀rí, wọ́n bí 13 wọn rí. Orí dá fún ẹ. Ọgbọ́n ọ̀rọ̀ bá gbà lọ́wọ́ rẹ̀. Ó lè jobìnrin lóòótọ́, àmọ́ má ṣe bí ọkùnrin. Ẹ̀yà rẹ ní ń pàṣẹ nu ilé yìí, ó jáde kọ̀dà gbére fún ọ. Níbo mo wà látàárọ̀? Ọ́fíìsì mi ló wà látàárọ̀ náà. Get me a responsible lady and let her bear me grandchildren. Dára mo rò pé nǹkan ṣe ẹ̀ ṣá. She's just full of emptiness. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Ṣíkà àjọ fún mi lówó mi. Bó pẹ́. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Máa gbó